nígbà wọn pè mí sí Yorùbá nation àwọn tó pè mí ẹgbẹ́ tẹ́ pè mí sí gangan àwọn bíi 6 ní board of trustees wọn gbogbo wọn pásítọ̀ ni wọ́n á sọ fún mi pé gbogbo ẹgbẹ́ tí mo rí ti ń pè Yorùbá nation most wọn tán àwọn tó lọ register àtàwọn tó register Christian ṣe jẹ́ Christian wọ́n ẹ̀ pé àwọn ọmọ ọmọ wa ṣe àwọn àfa àwọn gbogbo wọn nílẹ̀ yìí 85% tó kéré tán Christian ni ẹ wá ní a máa pín àpín ẹjẹ́ àwọn àbá ṣe wáyé a ṣe ń fi ẹ̀mí nọ́ọ̀tì mi ẹ̀yà àfa lè gbé sórí yìí sì pé wọ́n gba yín sẹ́gbẹ̀ẹ́ kan yín náà sì dùn sẹ́gbẹ̀ẹ́ kan ń bo àjọ nílùú yìí ni wọ́n ní ẹ bá wọn jà tí wọ́n bá yín jà ẹ bá wọn jà tí wọ́n bá sikele bá yín jà àwọn tó wọ́n bá yín jà náà bì ní ẹ má wà jà àwàjà o àwọn tó wọ́n bá jà á bá yín jà ẹjọ́ olùwó pé èèyàn wa o gbogbo wọn lọ́lọ́mọ ogun OPC lọ́mọ ogun ẹlẹ́bọ àtàwọn míì tó tún kọ́ àwọn ọjà àwọn ọmọ Sunday àwọn ọmọ ogun ẹlẹ́bọ nù Jesus àmì lọ́mọ ogun Christian Muslim náà gbọ́dọ̀ lọ́mọ ogun tiẹ̀ lọ́mọ yá sẹ́wó ẹlé àti ń bẹ ní ìṣẹ̀ nígbà tẹ ha tán ọkọ rẹ̀ ọ̀gbádùn ẹ wá tó lọ kó lè mọ̀ ẹ wá lọ kó fáwọn aráàfin lọ́jọ́ wọn máa dààmú Ògbómọ̀ṣọ́ wọ́n ń dààmú kílókọ Ẹ̀pẹ́ wọ́n ń dààmú Ìnísà tàbí ń dààmú pẹ̀ fi ń dààmú káàkiri bóyá ṣe ní dàrú apá alápá ẹ lọ gbé sẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ lọ bí àwọn obìnrin tẹ́ ti lékún òní ọkọ̀ gbà tẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́ léètò ẹkọ́nọ́mì ọ̀dà ẹlẹ́fẹ̀ẹ́sẹ̀ náà wọ́n lọ káwọn àfáà sábí ààfin tó kò sọba kan tó lè débẹ̀ tí ò ní ṣẹbọ tí ò ní rú tí ò ní ṣètùtù àwọn ẹlẹ́bọ fún ṣé ẹni á ṣètùtù ẹlẹ́bọ fún lọ́yọ́ yẹn lè máa mú. But in Yoruba land, no leader and no complete syllabus. Syllabus wa cover on bẹ́ẹ̀ bí kéwù náà gbogbo kéwù tá à ń ké art subject ni kò sí sáyẹ́ǹsì rẹ̀ sáyẹ́ǹsì ẹ̀ sì wà kọ̀ wọlé Yorùbá ni commercial rẹ̀ wà kọ̀ wọlé Yorùbá ni kí ló dé àgbọ́yé ẹ̀sìn gan tó wọlé Yorùbá àẹ̀bù ni wọ́n ẹ̀sẹ̀ ń pa àwọn èèyàn sí súnà ni àbẹ́ àbọ̀yé ẹ̀sìn ní bẹ lọ́dọ̀ alùsùnà àti súnfí ilẹ̀ Yorùbá yìí àfi ní north nìkan lọ́gbàgbọ́ ní jihad lọ́lọ́run fi yọ̀ǹda ìmára fún ó fún lọ́tọ́rìtì Yorùbá muslim ò ṣe jihad lọ́lọ́run ò fi fún lọ́tọ́rìtì ó wá manage authority ẹlẹ́bọ wọ́n lọ káwọn àfáà sábí ààfin tó lọ pé kò sọba kan tó lè débẹ̀ tí ò ní ṣẹbọ tí ò ní rú tí ò ní ṣètùtù àwọn ẹlẹ́bọ fún ṣé ẹni á ṣètùtù ẹlẹ́bọ fún lọ́yọ́ yẹn lè máa mú ààfin tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ààfin àwọn ẹlẹ́bọ system ni ẹlẹ́bọ system of authority àbí leadership system àwọn ẹlẹ́bọ ló ṣe kí ni o lónìí kì í ṣe àwa mùsùlùmí ó yẹ ààfin tàwa ọ̀tọ̀ ni ọ̀nà pè ní ìmára emirate ó yẹ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá nígbà ẹni tí ọba ti lè ṣe jihad ò lè ní emirate ẹlẹ́bọ sì ṣe jihad tiẹ̀ náà ní dongari àbí àwọn ọmọ ogun ẹ̀yà àwọn ọmọ ọlọ́mọ ogun àrígìní ọyọ́ ọ̀fẹ́ gbé mi tó bá ti dé ọ̀dọ̀ ọ̀tà tó fẹ́ bá jà báyìí tó ní báwọn ò lè dààmú ọ̀fẹ́ ẹgbẹ́ àwọn wọ́n ní ọmọ ogun tí wọ́n sì láàfin wọn ààfin yẹn ilé authority tí ẹni níbo ilé authority tẹ̀yìn wà ilé authority mùsùlùmí ní nọ́ọ̀tì láàfin ní ẹbí máa ń pe àwọn olórí wọn ní emir ìtumọ̀ emir ní amir ẹni tó bá jẹ́ lórí ìtàwà náà yẹn wọ́n máa pè láàmẹ́rù àmọ́lẹ́fù ìmọ̀ọ́mù lẹ́wà Yorùbá lẹ́fù ìrọ́lásán Yorùbá lẹ́fù ìrọ́lásán ìmọ̀ọ́mù lẹ́fù lẹ́wà bí authority level ẹ̀wá tó lọ kó lè mọ̀ọ́mù ẹ̀wá lọ kó fáwọn aráàfin lọ́jọ́ wọn máa dààmú Ògbómọ̀ṣọ́ wọ́n ń dààmú kílókọ Ẹ̀pẹ́ wọ́n ń dààmú Ìnísà tàbí ń dàrú pẹ̀ fi ń dàrú káàkiri bóyá ṣe ní dàrú apá alápá ẹlẹgbẹ́ sẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ṣé apá màálù ọjọ́ tèèyàn ni. We must build our Islamic authority in Yoruba land. That is our call. Our message for you. And kò síbi tí wọ́n ti máa ń ṣe irú ẹ̀ tí ò ní ní ìdí jihad. Bàbá náà ni wọ́n nà. Torí kò sí tó fẹ́ ṣe wọ́n nà. Tọ́ba ti gbàgbára wọn ọ̀kọ́ ọmọ ìdúkù ní kó declare ogun sí ọ tó ọ̀nà bá sọ fún ọ pé èmi náà bẹ́ńlé àwọn olè fi ọlẹ̀ kó ṣe tí ní ti pa fẹ́ mú yẹn dandan kó ṣe nǹkan ṣùgbọ́n fi álẹ̀ níbi tí kíni o níbi tí a títí dòdò lónìí ìgbà tí Muslim bá di authority ní máa derive fún tí wọ́n pè ní political system Yorùbá Muslim wọn ní political system North ní political system rẹ̀ tó fẹ́ for Islam kó o tó pẹ́ ààrẹ Christian kó tó wá jẹ gọ́vnọ̀ ní North ibi tí Muslim wà
ibi Muslim bá jẹ́ majority north Christian ò lè jẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí pé gbogbo ibi tí Christian bá ti jẹ́ majority gbogbo south yìí wọ́n lè jẹ́ Muslim yóò jẹ́ governor ọbẹ̀ ẹ̀ lè rí ẹ̀gbọ́n Yorùbá mi tí mo sọ gbogbo ibi Muslim ti jẹ́ majority north Muslim ni máa jẹ́ governor ọbẹ̀ gbogbo ibi Christian náà ti jẹ́ majority ní south yìí south east Christian ni máa jẹ́ Ọ̀ṣun àti Ọ̀yọ́ state àti Ògùn state àti àwọn ibi tá a ti jẹ́ majority wáyé táwọn náà máa jẹ́ governor ọbẹ̀ kí ló dé no Islamic political system in Yorùbá land tani máa make a political system fún ọmọ rẹ̀ náà rẹ̀ tó bá ṣe tá àti jẹ́ ọmọ bí àṣà wà leader tá a lágbà fún ìgbà fún ìlú ni yóò ní ìlú kan tí ẹni tá a gbà fún wà lẹ́yìn bí Sókótó bó ṣe jẹ́ ìlú tó kó gbogbo mùsùlùmí jọ ìjẹ́ ń pè ní ìgbà fún ẹnìkan ni gbogbo wọn máa tẹ̀lé ẹni gbogbo mùsùlùmí náà sì ṣe tẹ̀lé kiri sultan Yorùbá Muslim ta ló lórí yín àbí ṣé àwọn Haúsá náà látò ṣẹ̀ṣẹ̀ lọ máa pè wá pé a bá ní mójútó ibi táwùsọ ọba sí Nàìjíríà ní orúkọ Nàìjíríà Yorùbá ti jẹ wá nílẹ̀ Yorùbá ìyà tí ọjẹ wa ń bè Haúsá ló gbìjà wá láti north wa ṣé Tinubu pẹ̀lú Ahmed rẹ̀ Ahmed lásán wọn bínú sí o wọn ò rírun bínú sí wọn ò rí àwò tí wọn jẹ pásítọ̀ bínú sí ẹni pé tó kù lára bàbá Ahmed inú dẹ̀ ń bí wọn làwọn mùsùlùmí náà takú pé yóò wọlé láwọn mùsùlùmí tá a gbádùn ní òkè sẹ́yìn tí ò gbádùn síbẹ̀ local government bàbá kò wọlé ń bẹ̀ lẹ́kọ̀ọ́ Èkó bàbá gangan tí bàbá ti wá kò wọlé ń bẹ̀ àwọn Christian lọ wọlé Òbí lọ wọlé ń bẹ̀ kí ló dé no Muslim political system tàbá wá fẹ́ níbò láàṣẹ ní gbogbo yín lọ fúra dáadáa tẹ́ ń waste time ara yín lẹ̀ tẹ́ ẹ̀ bá ní ìyá ọmọ jẹ yín lọ ní gbogbo àkídà tẹ́lẹ̀ ń kọ́ àwọn ọmọ yìí àwa náà ń rí èèyàn fún àkídà ṣùgbọ́n ọgọ́rùn ní wọlé láàárọ̀ nígbà tí èdè ìrọ̀lẹ́ ọgọ́rùn náà tún jáde àwọn ọmọ wọn bá ti gbá kídà lọ́wọ́ tí wọ́n gba wọn pọ̀ tí ẹlẹ́ àtà àbò lójú báyìí yìí nígbà bá ẹlẹ́ máa gbọ́ pé ẹlẹ́ àwọn kọ̀mọ̀ bójúmọ́ wọn ní ìyà jẹ òun gan you are practicing something tó pé ó ní the system ó ní the political system ṣé gbogbo àwọn ẹlẹ́ àwọn sowó òrìṣẹ́ ni àwọn ọmọ ọmọ olórùngbà gbowó òrìṣẹ́ ṣé àwọn alálẹ́lúyà ẹ̀rọ jẹ̀ wọ́n òrìṣẹ́ ẹ lọ gbọ́ báǹkì lónìí over 90% manager Christian ni ṣé làwọn èèyàn ti ẹ tó fẹ́ rí ní ètò àríṣẹ́ bí mùsùlùmí bá ń lo scarf lásán ká tó ríṣẹ́ yóò ṣe báyìí nísàlẹ̀ gbé gbogbo bí fíìdì tẹ́bárí ẹ lọ bẹ́ẹ̀ lọ dókítà Christian lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ àti tẹ́ẹ̀ bá rí Muslim doctor kan èèyàn máa dúró ní pé Muslim ní Allahu Akbar kí ló dé Muslim sábà jẹ́ doctor ńlẹ̀ Yorùbá tẹ́ẹ̀ bá rí professor kan tó jẹ́ Muslim tẹ́ẹ̀ bá rí professor kan tó jẹ́ Muslim Allahu Akbar professor wa kí ló dé Muslim sábà jẹ́ professor wọn ò jẹ́ aga ni àwọn àtẹ̀bí wọn jọ lẹ́pọ̀ látọjọ́ kìnìún àná nígbà wọn gbòṣèlú lẹ́ǹbí wọ́n gbélé Christian lọ́wọ́ Awólọ́wọ̀ nígbà ara náà tí ó gbòṣèlú lọ́wọ́ èèbó tá a fẹ́ gbòmìnira Ahmadu Bello ṣéhù àgbà tí ń sọ lábábí kan ní ó dẹ̀ tó ń ṣe èèbó olóṣèlú àfá igbákejì gbogbo mùsùlùmí àgbáyé ààrẹ Saudi Arabia nígbà kìíní òun wá nígbà kejì ní rọ́bìtọ̀ àlàáhán lẹ́mù Ìsìlámì tí wọ́n dálẹ̀ láti unite gbogbo mùsùlùmí àgbáyé òun nígbà kejì òun lọ́gba òṣèlú tí wọ́n wọlé àwọn àfáà bí wọ́n dẹnu lẹ̀ ní nígbà wọn Christian ṣọ́ọ̀ṣì wa gba òmìnira lọ́wọ́ wa wọ́n ṣe ń pínṣẹ́ fún wa ó ń pín sùkúù fún wa ó ń pín báńkì fún wa ó ń kọ̀ǹtró gbogbo nǹkan nígbà yà làwọn afábá yarí pé ẹwà kakéókú sáà kọ́ làwọn kọ́ sọ lábákẹ́ tó mú èbòdé ẹ wá ní ẹ̀mí kakéókú àgbà àwọn bàbá bá yarí nígbà wọn yarí wọn dọ́dà ẹ mọ̀ wọ̀rí ẹ àmọ̀ kọ́ ń ké sùkúù náà orí tó dàrú ni o bá àgbà nǹkan ọtọ́rìtì lọ yẹ ká béèrè fún ẹjẹ́ àjọ pín ọtọ́rìtì tẹ́yìn bá jẹ gọ́gbọ̀n ní ìṣe káwà mọ́sálásí náà mú gọ́ọ̀nà wà ní ìtọ́ tẹ̀lé ọtọ́rìtì ló yájọ pín ọtọ́rìtì ló lè kọ́fà gbogbo nǹkan abẹ́ẹ̀kọ́ ní wọ́n á gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn gba sátì lọ́wọ́ àwọn fún alálàmì sí ó sì jẹ mọ́ra wọn. ọmọ ìyá wọ́n ti bẹ̀rẹ̀ prógámù yẹn ọjọ́ ti pẹ́ tẹ̀ bá dín ní ìsẹ́yìn àmọ́ bú àwọn gbogbo mùsùlùmí mọ̀ dàrin wọn rú wọ́n sì fatuwa tí ó dàjà alẹ́ síbẹ̀ yẹn lọ́yà ti bẹ̀rẹ̀ káàbà ọkọ̀ wà liberated náà nǹkan táwọn káwọn ọmọ ìgbọ̀n bá ṣe ń kọ́ ọ̀rá wọ́n ń jáde kó bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́mọ yí aṣẹ́wó ilé àti ìbẹ̀ ní ìṣẹ̀ nígbà tẹ̀ ha tán ọkọ rẹ̀ ọ̀gbádùn ilé wọn tí ọkọ ti jáde wọn máa ti ń jẹ́ hà bẹ́ẹ̀ àwọn ará ilé wọn hẹ́ẹ̀pù ẹ̀ mọ́ òun náà wá sí ẹlọ Port Harcourt kò rí nígbà yá ní tẹ̀lé àwọn ní àwọn tí ń mugbó àfa àsálábí wá di ẹjí mugbó ẹlé àbáwò pé ẹjẹ ya gbé já ìgbà yíyà kó omi ó túbọ̀ bí nígbà yá tí ọkọ̀ dìbí márùn-ún lọ́wọ́ ní òun ti ẹ̀kọ́ kọ́mọ́ sìnà ló kù ní ìsìn ìgbẹ̀ ń bá ajánu ẹ lọ bí àwọn obìnrin tẹ́ ti lékò ní ọkọ̀ gbà tẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́ léètò
ẹkọ́nọ́mì ọ̀dà ẹlẹ́fẹ́ sí náà ìjọ ọlọ́run gan mẹ́sìn wá ẹkọ́nọ́mì ló fi sí yàrin rẹ̀ òpó márùn sàádọ́tọ̀ ńlá ilẹ̀ àwọn ọ̀dọ́rọ̀sọ́lá aláàkọ́ wọ̀ ẹ̀kọ́ mọ́tò sọ́lá nígbà tí ó di ẹlẹ́kẹta tó jí àárín wọ̀ ẹ̀kẹta sàkáyọ̀ sàkáwọ̀ orówó náà ní ìdí ọ̀nà ara wọn kò tó di ẹ̀sìn mú ni o àmọ́ ní ilẹ̀ káàró òjìire bàbá ń wówó ọlọ́sọ́ọ̀sì bàbá kàwé tán àbíkọ́ ṣe bí kiri o mọ́ ṣe bí muslim gidi o wọ́n ṣe bí muslim ṣe bí tí ọ̀gbádùn tọ́ba ní síkìlì ló kọ́ síkìlì lóòótọ́ ṣùgbọ́n èmi náà máa tẹ̀lé ọ lọ ṣọ́ọ̀ṣì o nítorí wí nù wọn ni wọ́n fi mú ọ wọn tọ́ba ní ẹgbẹ́ sọ wáyé muslim ni mí ní ìdẹ́gbẹ́ kírun mi pé ọ̀nà rẹ̀ jẹ́ báyà mọ́sáàsì ní iṣẹ́ tí ó fún ọ. wọ́n gbà dásábà kàwé ilẹ̀ àwọn akọ́ dásábà kàwé ilẹ̀ nínú ìtàn wo àwọn kírísítẹ̀n lọ kọ́kọ́ dá tiẹ̀ lẹ̀ wọ́n bá ní àgbọ̀dọ̀ wá àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ dèfìlà àwọn gbọ́dọ̀ rí bóòlì lóye tí ó bá ó ṣe. àná bá yarí ní nǹkan tó lé ní 20 ọdún sísìn àbò tó 20 ọdún lápè àná bá yarí abákò gbowó jọ ibi tá a ti lọ ra kọ̀ǹpútà gan nígbà tí wọ́n ka owó 5 naira tán kàkàkàkà tó sún wọn wọ́n ní yóò pè é máa lọ yóò pè é kọ̀ǹpútà aláwọ̀kọ́tọ́ kọ́ wọ̀ wò láàrin àwọn mùsùlùmí nù kọ̀ǹpútà aláwọ̀kọ́tọ́ kọ́ wọ̀ ìwó nù àná bá yarí abádá cyber cafe ilẹ̀ inú àwọn ọmọdé ní pẹ́ ẹnìkan wá cyber cafe wa jẹ́ kírísẹ́ wa browse lórí ọ̀nà ibi táwọn kírísẹ́ ń da tẹ̀ ṣe ó jìnà inú yunifásitì wọn ló tún wá wá bó wọn yunifásitì abárí lẹ́tà tó wá sí lọ́dọ̀ wa ọ fẹ́ sẹ́ẹ̀dì lẹ́tà yẹn recommendation letter ni pé òun pásítọ̀ lágbájá ọmọ yìí ti ń jẹ́ báyìí ọmọ church àwọn ni kódà àmọ́ wá church dédé ó dẹ̀ gòdò gan kírísítẹ̀ òtítọ́ ni ọmọ jésù gidi ni kọ̀ọ̀kan nígbà bẹ́ẹ̀ anybody tó bá ti rí lẹ́tà yìí anybody tó bá ti rí lẹ́tà yìí kọ́ bá ń help ẹ̀ bóòlù ó ṣe ríṣẹ́ mo wá ní lẹ́tà yìí nìsín ìmáàmù wo ló lè kọ̀wé ẹ̀ tí ó ní anybody ilẹ̀ káàró òjìrí ìmáàmù wo ló lè kọ́ tí ó ní anybody ẹ̀yẹ wa ilẹ̀ káàró òye ó ní èdè ká reform ara wa báyìí ṣe náà ni pé ẹ wò gbogbo tí ẹ máa jà sí ẹ fi ilẹ̀ ẹjá máa lẹ̀pọ̀ ẹjá máa súnmọ́ra wa ẹgbọ́n mi sìn ẹjá máa lẹ̀pọ̀ ká máa súnmọ́ra wa ká máa gbọ́ra wa yé ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ fún umma báwo ni umma ó ṣe dìde ẹ bá wọn tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ sọ̀rọ̀ ẹjá fọ́ọ̀mù ara wa á fọ́n lóṣèlú ẹyọ kan òṣèlú ẹyọ kan yóò jẹ́ ká rí ayé gbé nígbà wọn pè mí sí Yorùbá nation àwọn tó pè mí ẹgbẹ́ tẹ́ pè mí sí gangan àwọn bíi 6 ní board of trustee wọn gbogbo wọn pásítọ̀ ni wọ́n á sọ fún yín pé gbogbo ẹgbẹ́ tí mo rí ti ń pe Yorùbá nation most wọn tán àwọn tó lọ rẹ́jísà kan tí wọ́n rẹ́jísà Christian ṣe jẹ́ Christian wọ́n ẹ̀kẹ́ pé àwọn mọ̀ọ́mù wa ṣe àwọn àfa àwọn gbogbo wọn nílẹ̀ Yorùbá sẹ́yìn nìkan lẹ́wà nílẹ̀ Yorùbá ní lẹ́wà fẹ́ gbòmìnira fa òmìnira ètò ẹgbà wá lọ́jọ́ kìnìún àná túrọ̀ Awólọ́wọ̀ ẹ̀jẹ̀ agbádùn ẹ̀yìn nìkan lẹ̀ gbádùn ẹ̀yìn lẹ̀ ríṣẹ́ ẹ̀ẹ́dùn wá níyẹ̀ Yorùbá tó ń dá lọ yóò tún wá jẹ́ pọ́wọ́ yín náà láti kíni láti bọ́ sí bọ́bá bá ti wá ní pé wọ́n tún wá jẹ́ Christian ẹlẹ́bọ fẹ́ ń pariwo pé orí olókun ó sì lẹ́nu tú àjẹ́ ní nítorí pé wọ́n fẹ́ avoid Islam lọ́jọ́ máa parí orí olókun ẹ wá lọ fi orí olókun ẹ fi ṣe sí ń bọ̀ ẹ fi Kùránì ṣe ẹ wá ní káwọn máa tẹ̀lé orí olókun sọ pé iná jáde mọ́ ni máa sọ fún ọ níjọ́ ẹ̀ pé mo ní sẹ́ẹ̀rì àti tó jájọ òmìnira ní ẹ̀sìn ní ọjọ́ tí Muslim ti ń bẹ́lẹ̀ Yorùbá tí wọ́n bá ka doctor ti ń bẹ́lẹ̀ Yorùbá tí wọ́n ní 50% doctor Christian ẹ máa gbọ́ tí mo sọ 50% yòókù Muslim 50% journalist Christian 50% yòókù Muslim tí a jẹ́ 50-50 ní àwọn manager bank wọ́n wo àárín àwọn teacher 50-50 àwọn òṣìṣẹ́ ìjọba tí ń gba gbẹ̀mù lọ́dọ̀ ìjọba àjọ 50-50 ọ̀yá tẹ̀ bá fẹ́ fọ́ ẹ̀fọ́ ń gbà náà àwọn náà ti wà òkè àjọ fọ́ today ìfẹ́ over 90% doctor Christian ni over 90% adájọ́ Christian ni àwọn lecturer university tí a fi dá orílẹ̀-èdè Yorùbá lẹ̀ àwọn lecturer university àtàwọn ọ̀gá abẹ 85% ó kéré tán Christian ni ẹ wá ní a máa pín àpín ẹjá wà bá ṣe wà yìí a sì ń fi ẹ̀mí nọ́ọ̀tì mí ẹjá wà bá ṣe wà yìí náà bàbá àti ẹ̀wà pọ́n ẹ̀ àjọ jókòó ẹ̀ ni ẹ wá ní ká pín ká tó kó sábẹ́ yìí kẹ́ fi àjẹ́ abẹ́ sí fi àjẹ́ aláwọ̀kọ́ tí ò tí ì tàn lára wa di sìn ẹjẹ́ orí wo pé ẹ̀yìn ẹ̀wà o gbogbo wọn lọ́lọ́mọ ogun OPC lọ́mọ ogun ẹlẹ́bọ àtàwọn míì tó tún kọ́ àwọn ẹbí àwọn ọmọ Sunday àwọn ọmọ ogun ẹlẹ́bọ nù Jesus àmì lọ́mọ ogun Christian Muslim náà gbọ́dọ̀ lọ́mọ ogun tiẹ̀ kì í ṣe láti bá àjà àgbọ̀n tó bá àjà àjà ẹ kọ́kọ́ tó kàdánù àfa àti a kì í sá àfa àwọn bá àjà máa sọ pé ẹ gbá mi létí ọ̀tún kí n lè tó bá gbá mi létí ọ̀tún ń gbàtsọ ọ̀tún rẹ̀ tó bá fi sí rẹ̀ Ọlọ́run ní ẹ bá àjà tó bá yín jà ẹ bá àjà tó bá sí kéde bá yín jà àwọn tó bá yín jà náà bì ní ẹ má wàjà àwàjà o àwọn tó bá àjà bá yín jà Muslim nation ni wá àkíyèsí Christian nation our language Arabic ẹgbàṣẹgbẹ kan á dá padà ìṣẹ́jà kẹ́yìn ọmọ sọ English káwọn ọmọ sọ Arabic
education tí a ní ilé kéwú gbogbo tó yẹ ká fi kún á lọ gbà wá education tí lẹ́yìn ṣọ́ọ̀ṣì náà ni western education àtakò ṣùgbọ́n ẹgbẹ̀ tí ẹ̀ẹ́dì sọ pé tí a ní non-formal ta ní non-formal àwa ní non-formal àti pé ọgọ́rùn ọdún mẹ́ta tá a ti ń kọ́ kí ta ti ń sọ lọ́bàá ẹ̀ tí ì dé ẹ̀wọ̀n adé nìṣẹ́ wa ní non-formal education ní education ilé kéwú ẹ fún ilé kéwú náà lówó bẹ́ẹ̀ sí fún sùkúù lówó ẹ kà kún bẹ́ẹ̀ sí ta sùkúù kàn ìwọ tó wá gbọ́dọ̀ wá máa sọ lábá ìwọ tó wá gbé ìbùkọ́ ọmọ síkìdì ọmọ sí ẹjẹ bẹ́ẹ̀ àti lábá àtẹ̀gbọ́ àsọmọ́ ẹjẹ́ máa sọ Yorùbá àtàwùsọ àti Fúlàní tàbá fẹ́ máa sọ a máa sọ lọ a máa sọ Ìgbò wọn máa gbọ́ Ìgbò yìí gbọ́ Ìgbò ẹ mú èdè yín èdè ìkónilẹ́rú náà ni èdè yín tẹ bá mọ̀ pé a lè ṣe mọ̀ pé a ní èdè Arabic náà wá tó tó bá wòran bíi ni àwọn Haúsá òwòrán bọ́ bá ń sọ Arabic ńlẹ̀ Haúsá ọ̀rẹ́ ni gbọ́ mọ̀ bá kọmíṣánná kan sọ̀rọ̀ àṣà ní àti ẹ̀jẹ̀ ń ṣèbù àti ẹ̀mẹ́ tó lu gírámà nù wa àmọ́ tó lè lu gírámà jù nù wa aláǹ ṣèbù lásán fún yín ní ẹ̀mí àwa méjèèjì ti pẹ́ fún ẹ̀yà lónìí sheikh ṣé ẹ̀ lè sọ lábá ni ó ní mọ́mọ́ lábá sọ bó ṣe gbé sí lábá nù ọgbọ́n lábá níbi pé àṣẹ lábá lọ́gbọ́n àyèbó pé ó rarùn ní àwọn fáìlì burúkú ọmọ kó abádọ́ mi ẹ̀sìn gbé ìbò díẹ̀ ìbò túláàsì lọ́gbọ́n òun lọ́wọ́ sọ fún mi pé ó ní kò sígbà tí wọ́n máa ń mú kọmíṣánná ní Kánò tí wọn ò ní mú láti iléeké àwọn iléeké ò ní Abakiri Gomi ti jáde ọ̀nà òun wà ní kọmíṣánná kan píìkì fún religious affairs bàbá lọ gbọ́ ọgbọ̀gbẹ̀ ìgbè lọ fi inú ẹ̀dùn àwọn tó dì máa ní pé inú ẹ̀mọ̀ gbé lọ́tọ́ náà inú ẹ̀dùn máa gbé àjọ ń sọ̀rọ̀ àwọn náà tẹ́lẹ̀ lọ. èdè yín ni èdè tàwọn náà lè dé wọ́n máa lè ní ọ̀sọ̀ pé ìbòdà fẹ́ fi lábá sí bí àbá sí ibi táà fi lábá kò sí ibi táà fi ìbò náà sí ẹ̀sán owó lè kéwú bẹ́ẹ̀ sí ẹ̀sán owó sùkúrù ní tí wọ́n fún mọ̀ pé nation ní àná àwọn apàtì ààrẹ ẹgbẹ́ tí wọ́n wá ń bùgá bọ́ọ̀dù ẹ̀sẹ̀ ní iṣẹ́ jù àlọ́ ṣé jọ aláwọ̀ kọ́ tẹ́lẹ̀ kákàwé ṣé ẹjá ọ̀ kàwé ni ilé ìlẹ́wọ́ kàwé ẹlọ́kọ́ di ọ́fíìsì mú lóní olóòní àlè kàwé tó yí bá kàwé tó yí lẹ́yìn àlè iṣẹ́ tó yí àápin ni bá àpin àlọ́ kankan àjọ pin ni ẹgbẹ́ mi nìṣẹ́ àwọn ọjà ṣùgbọ́n èyí tí ń bẹ́ ńlẹ̀ ẹja àtòtò àwọn náà gbọ́dọ̀ mọ irinṣẹ́ bẹ́ẹ̀ sí irinṣẹ́ ọ̀wọ́ àpọ̀ nídìí bíríkìlà àpọ̀ nídìí oúnjẹ ààbò tọ́lá ní mọ́tò kan tí mọ́tò èrò kan ọ̀nà ilẹ̀ àṣàkì lọ́wà pàtà ìlú sí kọ̀ǹdọ̀ ibi táwọn àpọ̀ sínú ìyẹn gbọ́dọ̀ change kí ló yẹ táyé tí ń dá ju ti alọ sí ajẹ́ni Nàìjíríà náà kọ́ ni ibà àjẹjẹ́ Yorùbá ni ebi torí pé èbò kó ẹ̀yìn síbẹ̀ ọgbà wà sẹ́gbẹ̀ kan ni ẹni ká máa kọ́ kéwú nílé kéwú ayé ká máa kọ́ kéwú nílé sùkú gbọ́dọ̀ yóò ṣe àmọ́ kéwú mẹ́wọ̀ ẹ̀rù gbogbo àwọn tí ń kọ́ kéwú ní sùkú wọn mọ̀ kéwú wọn mọ̀ àtàwọn pòfẹ́sọ̀ yìí gan àwọn ọmọ ilé kéwú sánáwì ju pòfẹ́sọ̀ Nàìjíríà University lọ wà láìta láìsí mọ́bìlá lẹ́sọ̀ ẹ bá jáde sánáwì ní kéwú tíá standard kéwú rẹ̀ kì í ṣẹgbẹ́ pòfẹ́sọ̀ tí Nàìjíríà University produce ní láyé Arabic ẹ sì fi ṣàbòsí àní tó ẹ̀kẹ́ ẹ̀ṣẹ́ ìmọ̀lẹ́ ẹ̀gbà kí wọlé ni pé ẹ jẹ́ kí wọ́n máa rán kí ó lé kéwú wọ́n lè rán èbò ńlé kíní ilé èbò that's justice and the Yoruba Muslim you must claim your law no law no nation ẹ ṣe èèyàn nù tẹ́ẹ̀bà àwọn tó claim law nation ti sọ pé nation làwọn àdẹ́yàtọ̀ ṣé àwọn máa dúró lábẹ́ tí ní àwọn adájọ́ wọn agbẹjọ́kọ̀ sẹ̀ríà kóòtù lẹ̀ ní Òṣogbo wọ́n gbé kàn án lẹ̀ ní Ìbàdàn wọ́n ní ìjókòó sẹ̀ríà ni wọ́n ní sẹ̀ríà ni wọ́n ní sẹ̀ríà kọ̀ọ̀tù ni táyà bá ti wá wá bẹ́ẹ̀ wọn ni ẹ̀yin adájọ́ yẹ ìpẹ́ ẹ̀ ní làákàyè ẹ wá bẹ̀rẹ̀ sí máa gbìjọ́ ọkọ mi ó ní yóò pé wọ́n àti wà kọ̀ọ̀tù yẹn wọ́n ń lọ nù kò sọ ọlọ́pàá tí ó mu wọ́n àmọ́ bú adájọ́ tíá nígbà tẹ́ ẹ̀ fún lọ́lọ́pàá ẹ̀ authorize ẹ̀ wọ́n ní customary court ilé ẹjọ́ àwọn oní ìṣẹ̀ṣe tó bá bú adájọ́ rẹ̀ ọ́ bá ẹlẹ́wọ̀n tó bá dá ẹjọ́ tó dáhùn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó fọwọ́ sí àwọn àfáà tí wọ́n ń dá ẹjọ́ wọ́n ń sọ̀rọ̀ sí àpàdà pé sórí ẹ̀yàn adájọ́ ẹ̀ pé báyẹ̀ ńlọ nìyẹn o káàmà lọ mọ́ tàbí ìwú wọn ò fa lọ́tọ́rìtì ṣé àjọ lọ́tọ́rìtì kọ́ ni ẹ̀yìn náà wọ́n ń wò rẹ̀ ẹ̀yà àfáà lè gbé sórí yìí sì pé wọ́n gba yín sẹ́gbẹ̀ kan yín náà sì dùn sẹ́gbẹ̀ kan ń bo àjọ nílùú yìí ni àjọ ń sanwó orí ni wọ́n jọ ń táàkì wa ni. Liberation gbọ́dọ̀ wà ẹ̀yọ́ mo gbọ́ ọlọ́run liberation gbọ́dọ̀ sí kíni subhana rabbika rabbil izzati amma yasifun.